ọmọ bá dúpẹ́ oore àgbà mi sí o ṣeun ìlàyà láwùrà o oore tó ṣẹ̀fẹ̀ mi lèmi ń dúpẹ́ lé lórí Konta kiri ẹ̀tọ́ mi. èèyàn burúkú ni láyé lọ́run Wasiu Ayinde èèyàn burúkú because kò fẹ́ kẹ́nìkan ga èèyàn tó ti ń pè rẹ̀ ní tó ti ń sọ pé fújì mi ṣé fújì ẹ̀ fújì. mo náwọn ọmọ mi kan tán máa ní a máa gbé yín lọ a máa gbé yín a máa kidnap yín a máa gbé yín lọ sílé Wasiu màá ní kànràn kí n débẹ̀ máa kú. ìwà ọmọ ló ń mọ̀mọ́ ṣòkì gbẹ́ kéèyàn tó ronú pé ẹ máa yọnu sí mi láti ṣàbúrú dáadáa gbogbo aburú tó ṣe ló ń wá yọnu ẹ̀ lé lórí ìyọnu dẹ̀ ti close. ọ̀yàn wa ni full man and unity. Where is unity? Is there any unity in music? Music was bound to be on controversy. Kí obìnrin kan máa kọrin bí báyìí, ẹni tó máa tako ẹ̀ wà lọ́dà side. That was just the beginning of music. Tí Paso bá mọ ohun tó ń ṣe, a fi currency sílẹ̀. Òun náà fẹ́ gba freedom. Paso náà fi ìrọ̀rùn gba freedom lọ́dọ̀ Wasiu Ayinde. Ó tó stage kan tán ló sọ pé òun máa gun nídìí. Fún ta ní ìdí? Wasiu Ayinde. Mo kọrin kan nínú rẹ́kọ̀dù mi kan gbà kan. Okay. Mo ní sọ̀gúnsọ̀gún ewúrẹ́ ó mọ ibi tó sọ̀gún ẹ̀ lọ. Sọ̀gúnsọ̀gún àgùntàn ó mọ ibi tó sọ̀gún ẹ̀ lọ. Ire ló pé o, ire ló pé o, ìkà ò pé ká máa ṣe ìkà o. Téèyàn bá ti jẹ́ fọ́lófọ́ló tó bá ń tẹ̀lé kinní kan bó ṣe ń lọ yẹn nǹkan kan ò gbọ́dọ̀ ṣe ẹni tó ń tẹ̀lé yẹn ní tá à ń sọ yìí eléré wo ló lè sọ pé òun gòkè látara ẹ̀ bó ṣe ń play pattern ẹ̀ yẹn kò nífẹ̀ẹ́ wọn náà. kí lẹ wá rò pé ó jẹ́ way out báyìí. ẹ kú àsìkò sà. Mo kí gbogbo Nàìjíríà mo kí gbogbo Amẹ́ríkà mo kí gbogbo London mo kí gbogbo Canada intercontinentally everybody ni mo kí o. mo gbé tiger wa ni. mo gbé tiger náà wa ni ó rí pé black tiger ni mo gbé wa. ṣé bá lóhùn lion èmi fẹ́ jáde fún àṣẹ tiger. tiger okay. Yes now. Okay. èmi Àyìndé Àmẹ́dà tó ń jẹ́ Adewale o Konta creator tó ń sọ ní gbogbo àgbáyé worldwide Àmẹ́dà Àyìndé o kìnìún òjòòyè Ọlọ́run ló dé ládé. èmi ni king of new talented artists. Okay. K for king, O of N for new. King of new talented artists. Níbo lẹ ti ń jẹ́ Konta yẹn? Ó ti pẹ́ o don't tell o. Láti 1980 something ni. Mo ti wà lórí ẹ̀ láti bí 1980. King of 80 pàápàá. Bí mo ṣe wà yìí nsìn. A ti wà ní taku to taku Wasiu Ayinde. Àjọ máa ń pàdé lójú agbo àjọ iṣẹ́ ní studio kan náà ní company kan náà. Nígbà tí tọ́nà tó ti wá wọ́n wí ọ̀dà àlùmọ̀ǹkọ́rọ́ yìí láti jáde ó dẹ̀ ti jáde because iṣẹ́ ló lò fún gbogbo everybody gbogbo onífújì lè máa taku ṣé wàá yìí sìn every Fuji musician. To my level rate. Okay. Because mo believe pé kò sí bó ṣe máa ṣẹlẹ̀ nígbà yẹn fáwa tí ò ní máa ṣẹlẹ̀ fáwọn ọ̀sìn náà. Continuity máa ń wà. Iṣẹ́ ni. Irú iṣẹ́ ò kò yé mi. Iṣẹ́ ni. Wọ́n máa ń sọ pé àwọn àgbàlagbà máa ń pòwe kan wọ́n ní ẹja lẹja máa ń jẹ sanra. Kí ló ti ń pe ẹja ń jẹ sanra yẹn? Bá a ṣe wà yín sìn kò yọ barista náà lẹ o kò yẹ every other musician lẹ. Tí èèyàn bá ti ń fèèyàn ṣàtẹ̀gùn issue máa wà fún. Many Fuji musicians tó wà ní level 80s, 90s tó jẹ́ pé wọ́n wà ń gbà yẹn. Gbogbo no one of us anymore now. Kò sí most people nu àmọ́ iṣẹ́ ni. Iṣẹ́ báwo? Iṣẹ́ ni. Iṣẹ́ ló dé wá. Mo lè sọ pé ní báyìí bẹ́ẹ̀ mo mọ̀ pé iṣẹ́ ló dé wá. Nígbà tí èèyàn bá ń ṣiṣẹ́ tí ò bá proceed tó yẹ kó máa gbogbo time yẹn ẹni tó ń rìn nígbà yẹn tó heavy ní barista. Ní 80s. Síkírù Àyìndé barista. Síkírù Àyìndé barista. Okay.
and ó dẹ̀ fún a ní privilege even to an extent of Wasiu Ayinde gan influence wa Barrister ní gbogbo àfijẹ́ láfijẹ́. Any influence Barrister ní ọ̀pọ̀ ní Fújì fi jẹ. most kò sọ ní Fújì náà Nàìjíríà yìí. Ẹ̀dùn mo fẹ́ kẹ́ gbọ́ kínní. mo mọ ohun tọ́pọ̀lọpọ̀ mọ o Òṣùpá mo mọ gbogbo tó jẹ́ tuntun pátá nínú Fújì wa mo mọ nǹkan tó jẹ́ pohùn àtijọ́ ni mo máa nà bí Pàṣọ nínú olórin Fújì o mo máa nà bí Òṣùpá sáré dán pápá ọba mo bá Basido ọba aláṣàkáṣà òun mo máa nà bí Bàrúsátì kọlọmbà àrífọ̀rùnkẹ́ wọn àwọn tó jáde látara àwọn sàbẹ ni ìmísí ànábì òṣèfi wé ti sàwábà ẹ má fi mí sí Jésù ọmọlẹ́yìn ẹ̀ tó ń tẹ̀lé. mi ní kò lè mọ̀ tó Fújì because bàbá ẹ̀ olórin ni so ìtàn bá dẹ̀ sọ létí ẹ̀ ló máa sọ. Kò lè dárúkọ Wàsíù nítorí pé ó ti gbéra sí Wàsíù kó tó sọkò so bó dẹ̀ ṣe sọkàn mi yẹn most people like nǹkan tó ṣe as for me mi gan like ẹ̀ gbà tó fi súnmọ́ Wàsíù nígbà yẹn there was a time tó súnmọ́ Wàsíù sísúnmọ́ tó súnmọ́ yẹn òun plan láti ní pé bóyá kò ń fi jẹ lọ lára àwọn kan bóyá tán jẹ́ fans Wàsíù òun lè máa gbádùn wọn but nǹkan tèmi believe ni pé nígbà yẹn bó ṣe ṣe yẹn àwọn kan máa like àwọn kan ò ní like as for me èmi ò like nígbà yẹn torí nǹkan tó ṣe gbogbo bó ṣe ń gbéra àwọn náà ti rí náà onífújì kan ló ń sọ pé òun tó ń pe Fújì ní Fújì ni ní immediately tí Barrister kú Wasiu Ayinde ni nígbà tí Barrister wà láyé tí ó bá ti ní a lot of Konta ló bá Barrister fàlà tó bá track kan in order to be in the post. èmi ò bá wọn sọ pé òun ló pa ọbẹ̀ tí èmi ó rìn ní bèbè ẹ̀ Wasiu Ayinde náà ní bèbè pípa Barrister wọ́n sọ fún pé màmá ẹ̀ àwa gbọ́ pé màmá ẹ̀ ó fà lé lọ́wọ́ pé kó bá òun ṣètọ́jú kó bá òun máa mọ́nítọ̀ òun mọ̀ pé òun lọ́mọ ẹ̀ o kó bá máa mọ́nítọ̀ ọmọ òun ó mọ nǹkan tí ò kì í jẹ o ó mọ nǹkan tí ò kì í ṣe o kò kì í ṣe Barrister bó ṣe wà yẹn tí ó bá bímọ kò kì í dúró bí kò mọ̀ ẹ̀. sá kò ní dúró ń bẹ̀. ó máa fowó lẹ̀ because ẹlẹ́dàá ò pariwo. so màmá ẹ̀ dẹ̀ wá fà lé lọ́wọ́ pé kó ṣe monitoring fún òun o nígbà tí ẹni tó máa monitor èèyàn tó dẹ̀ jóun ló tún wá ẹ̀yìn èèyàn kì í ṣe Nàìjíríà ni Wàsíù ti lọ approach Barrister fún birthday ó ń ṣe Nàìjíríà bí he went all the way from Nigeria to America láti lọ persuade àwọn ọ̀rẹ́ ẹ̀ pé kán jọba sọ̀rọ̀ kó lè ṣe birthday because kò fẹ́ ṣe kò lè ṣe kò yẹ kó ṣe láti jọ́jú Barrister ti wà láyé kò ṣe birthday lẹ́yìn kó kọrin kiri ẹ̀ pé ọmọ ọlọ́jọ́ bí ẹ̀mí á ṣe púpọ̀ ẹ̀sọ́ máa ijó inú stúdíò nìkan ni. kì í ṣe ijó tí gbogbo ayé kò máa rí. ṣe pé èrò máa péjọ tán máa náà fẹ́ gbé. so èèyàn tó bá dẹ̀ ti mọ ó dàbí ìgbà kan tó kọrin pé láti kékeré mo ti mọ pẹ̀lẹ́gbẹ́ ni mí mo dàgbà tán mo tún ń ṣe pèsè fáwọn lẹ́gbẹ́lẹ́gbẹ́ wọ́n ń gbèsè iná lọ́wọ́ mi wọ́n ń jó wọ́n ń yọ̀ wọ́n ṣàdúrà fún mi Bàrúsátì pẹ́gbọ́nogún ikú léwe ló máa pẹ́ láyé. ó ti mọ̀ pé òun fẹ́ pẹ́ láyé into his ways but nígbà tí obstacle ò jẹ́ ńkọ́ láti 14 years tí Barrister ti kú lẹ́yìn ìsìn generation tó ń exist nígbà tó wà láyé ló ṣì wà dé ní 14 years kò sí any existence new artist. Gbogbo àwa tí ó jáde lójú ẹ̀ tí wọ́n dẹ̀ expect kó máa jáde just irú àwọn Òṣùpá yẹn irú àwọn Pàṣọ yẹn irú àwọn Òbésèré yẹn gbogbo wọn ò believe kan máa jáde irú àwọn Àtàwẹ́wẹ́ irú àwọn Táyé Currency gbogbo àwọn orúkọ bẹ́ẹ̀ gbogbo wọn yẹn kò sẹ́ni tó expect pé wọ́n máa jáde to that level bẹ̀ẹ̀ tí bàtọ́ lọ́n dẹ̀ ti gbà fún wọn ńkọ́ àti láàwí iná ẹni tá à ń sọ iná kò rẹ́dì láti jẹ́ kí wọ́n jáde as at that time because
He wants to be there and be sharing music engagement to everybody. Kojú òun nìkan ló wà ń bẹ̀ mí. Àfẹ́mí. Is it good? Iṣẹ́ wa yìí mo ti believe pé tá a bá wí a máa kú ni. Tá a bá dẹ̀ wí ọ̀run là ń lọ. Everywhere tí wọ́n bá ti ń ṣe interview tí wọ́n bá ti mention wá sí. Wọ́n máa ń wò pé àwọn èèyàn wa wọ́n lè ní wọ́n ti jàre. Enviness ni. Ó ń jealous sí progress ẹ̀ ni. And which is not. I'm contented. Mo ní ayọ̀ ọkàn. Mo believe pé tọ́lọ́run ò bá ti délé ni ó máa dé lọ́la. Tí èèyàn ò bá dẹ̀ kú bá òkú iṣẹ́ ò tán. Ẹdìyẹ tí ò kú láyé yìí ó sì lè jábọ́. ó máa jẹ ṣàwámà kò ń ṣe ìgbàdo nìkan. Sure. Torí ìgbà adìyẹ ń sìn wọn ò gbọdọ̀ gbé ṣàwámà lẹ̀ kó bá ti wà in position láti jẹ ajẹ́. The grace tèmi ń filẹ̀ ńgbà yẹn mo dẹ̀ mọ̀ pé kì í ṣe lásán náà iṣẹ́ ni. Àní mo dìde ńlé mi fẹ́ mo tún ti ń decide pé jẹ́ kí n pe Katsina tí kí n sọ fún gbódọ̀lá mo dẹ̀ rí pé ṣẹ́ ni. Ó yẹ kí n lọ wọ bọ́ọ̀sì ní Kétu mọ́tò tó ń gbé mi bọ̀ ó gbé mi gba toll gate lọ mo rí pé ṣẹ́ ni. Mo á bọ́lẹ̀ ní toll gate yẹn mo á move síwájú mo tún fẹ́ wọ mọ́tò Abẹ́òkúta Ìṣàgámù ni mo tún rí. Iṣẹ́ náà ni. Iṣẹ́ ni. Mo wọ Ṣàgámù yẹn mo á bọ́lẹ̀ ní interchange nígbà tí mo bọ́lẹ̀ ń bẹ̀ so mo á cross over yẹn mo á wọ Ṣìún ìgbà yẹn mo sọ pé mo ti fẹ́ dé Ṣìún mo tún dé Ṣìún torí iṣẹ́ tí mo ń sọ yìí náà pé àṣé mi ní wá ṣe kínní mo máa débi sẹ́ẹ̀ mo gbé báìkì mi. Láti bo. Láti Ṣìún. All the way from Ṣìún down to Kútọ̀. Kí ló dé? Di iṣẹ́ yìí náà ni gbogbo onífújì bámbám lèmi wá bàjá tí a bá kóra wa níjànú ní tàǹtà wa yìí ọlọ́mọ paná ìṣọ̀ fújì kó ní kálukú mọ ohun tó ń ṣe kó bá ọpọlọ ẹ̀ sọ̀rọ̀ pé àròrónú ẹ̀ àtẹ̀dọ̀ ọ̀dọ̀fin kó bá sọ̀rọ̀ dáadáa. That is when you are ready to do Fuji music. Ẹni tó bá ready láti kọrin tó dẹ̀ fẹ́ fèsì ẹ̀ kì í ṣe pé ṣé ìdùnnú ni kí télọ̀ máa lọ tẹ̀kọ́ ni kò dùn mọ́ télọ̀ nù kó máa tẹ̀kọ́ àìríṣe ni ló mọ́ nílùú dókè àdó. So most people torí mo máa ń gbọ́lẹ̀ náà àwọn onífújì kan sì ta máa ní pé téèyàn bá ń ṣe fújì sìn tí ò bá ṣiṣẹ́ míì mọ́ kò lè wà ókè o kò fẹ́ wà ókè ni kò dẹ̀ lè wà ókè bó ṣe sọ yẹn. Irú èmi sìn mi ṣiṣẹ́ kankan rí mo dẹ̀ kọ́ṣẹ́ mo kọ́ṣẹ́ welding bẹ́ẹ̀ látìgbà tí mo ti kọ́ parí tí mo ti kó ń bẹ̀ báyìí mi ì fi ṣiṣẹ́ rí Ọlọ́run gbà fún mi torí ẹ̀ mo ṣe ń sọ pé era barista ni everybody tó ṣì ń jẹun sì ń jẹ kò sí nǹkan tuntun nígbà tẹ́ni tó rẹ́dì láti gba position tí barista wà tí ò rẹ́dì fẹ́ anybody kó jáde kò fẹ́ anybody in grace now kò open okay sí ẹ bá lọ lẹ fẹ́ rí ìjọba ó ti máa gbá front ń bẹ̀ fún mi. There was a time tá a ṣiṣẹ́ tá wọ́n pè èmi náà wà nínú iṣẹ́ yẹn gómìnà kan ló ń exist ní Lagos State nígbà àwa lọ ṣe àṣeré rẹ́kọ̀dì yẹn láti compensate àwọn tó wà ní government. Ẹni tẹ̀rí ni Wàsíù Àyìndé ni ó tẹ̀rí ni ókè lẹ́nu ọjọ́ mẹ́ta yìí a tún plan pa àwọn fẹ́ ṣe Fuji festival àṣe show and then àìwá ẹ̀ yẹn kò indicate any part ó ń feel too special ó ti believe pé riffraff ní gbogbo àwọn tó máa kún bẹ̀ kò sẹ́ni tó ń bọ̀ wá ná wọn 5 million 10 million fún kóhun tún wá ná ń bẹ̀ ni. So why that? How will you ridicule people? Because you are there. Anybody lọ́lọ́run lè gbé síbẹ̀ at any time. Olówó ni kó ṣọ́ra. Àyípadà gidi dáadáa ó ń bọ̀ àtàlíkà. Ìwà ọmọ ló ń mọ̀mọ́ ṣòkì gbẹ́. Iṣẹ́ ọwọ́ ẹ̀dá ò ní ó gbẹ̀dá là.
sẹ́ni aláwo mọ̀lẹ́ àmì ń dà ọlọ́run ọba ló mẹ́ni tó sìn. kéèyàn tó ronú pé ẹ máa yọnu sí mi láti ṣàbúrú dáadáa sẹ́yìn. gbogbo aburú tó ṣe ló ń wá ìyọnu ẹ̀ lé lórí. ìyọnu dẹ̀ ti close. Anybody kan examine mind wọn. Everybody in the old. láti ìgbàdé Barrister ti kú kán sọ fún mi pé lágbájá báyìí ló jáde. ìrùkẹ̀rẹ̀ Ẹ̀fà kó lọ bá mi. mi wá tún wá fẹ́ rí kí ìrùkẹ̀rẹ̀ Ẹ̀fà lọ bá mi wò wá mọ́. mo fẹ́ lọ wò fún ara mi. ẹ fẹ́ Google ẹ̀. Yes. ṣé ara ìrùkẹ̀rẹ̀ náà ní Google. náà ló máa lọ wò wá ní. ìrùkẹ̀rẹ̀ òyìnbó ní Google. but eléyìí lọ wo wá excluding ọmọ tó ṣẹ̀ṣẹ̀ fẹ́ gbé bọ́dì ó dẹ̀ ti wà. ọmọ wo. 3 leather yìí ó ti wà. ó ti wà in existence for long. tó ń block progress. 3 leather tó ń wà ní bú táyé currency. ìfẹ́ tèmi ní sí Fújì ni wípé mi ìfẹ́ kéèyàn gun ládà kan gòkè kó wá dókè tán kó wá ti ládà yẹn dànù látòrí Wasiu Ayinde wọ́n ti ń ti ládà dànù wọ́n gun ládà controversy gòkè wọ́n wá gòkè tán wọ́n wá bench everybody even concerning association tán dálẹ̀ yẹn I was there as a chairman Lagos State P-man nígbà tán fẹ́ dálẹ̀. wọ́n wá mi wọ́n bá mi sọ̀rọ̀ àjọ ń sọ̀rọ̀ wọ́n wá bá mi pé àwọn fẹ́ kí Fújì mo dẹ̀ mọ̀ pé ó ní purpose ẹni yóò lè ṣe nǹkan ní sàrà fún yàn ó fẹ́ jẹ president ńgbà yẹn ìyẹn Wasiu Ayinde ó fẹ́ jẹ president P-man iná dà láti oppress Barrister tó wà ní presidency láti máa pàṣẹ. Ọlọ́run ló mọ máìdẹ̀ sí àwọn onífújì. Àwọn onífújì yìí náà ló dẹ̀ wá ní kán lọ gang up kán wá support ẹ̀. Nígbà tó gbéra tó lóun fẹ́ ṣe Christian lèmi ń bá ṣiṣẹ́ ńgbà yẹn oní president. Èmi jẹ́ chairman náà pé wà ń gbà yẹn kò tí ì di ọ̀rọ̀ oní governor báyìí. So èmi jẹ́ chairman Lagos State P-man. That was 1996 precisely 97. So ó wá ní kí àwọn onífújì gádà kan gang up kan wá vote for him because majority oní Fuji musician kò sí nínú P-man. We are no much because one count our Fuji musician bí an entity. Bí ẹni tí ó kàwé tí ò lọ́pọlọ tí ò ní nǹkan kan pé tout ni wá migrant ni wá gbogbo nǹkan tó ń ṣàn pé wá ó ti pọ̀ jù. So òun wá fẹ́ build kíní yẹn ó dẹ̀ ń ṣe owó ló fi sponsor wọn. Dèní àṣẹ Fújì ọwọ́ Barrister ló wà tó fi lọ because registration wà ọwọ́ Barrister ló kù sí. Ó kù sí lọ́wọ́ ni tí Barrister ti kú registration wa ti kú kò dẹ̀ sí ń ta kò sí lọ́wọ́ ẹ̀ kíní yẹn máa dùn lọ́kàn bó ṣe wà. because any registration tó bá fẹ́ ṣe ń sìn wọ́n lè bá date ẹ̀ wọ́n máa fún ní normal date. èèyàn burúkú ni o Wasiu Ayinde èèyàn burúkú because kò fẹ́ kẹ́nìbọ̀dì Ghana o èèyàn tó ti ń pèrè ní tó ti ń sọ pé Fújì mi ṣé Fújì ẹ̀ Fújì èmi ń sìn Adéwálé Konta tí mò ń jẹ́ mo lè sọ pé Konta mi Konta mi èmi ni bẹ́ẹ̀ kò tún wà ìnádà láti ní pé kí n máa sọ bẹ́ẹ̀ because èmi nìkan náà kọ́ mo ní gbogbo àwọn ọmọ tó ń bá mi ṣiṣẹ́ àjọ níní even Ṣẹ̀fí Àlàwí yẹn gan ó ṣe kò mọ̀ mí ni ẹ̀gbọ́n mi ló ń pè mí náà ó mọ̀ mí náà bẹ́ẹ̀ ẹni tí kòkó ẹ̀ bá yè làwọn ayé máa ń sọ pé ó mọ̀ ọ́ lọ. Ṣẹ̀fí Àlàwí náà kò lè ṣàlàyé ṣó lè ṣàlàyé ara ẹ̀ ni gbogbo ibi tó ti forí fọrùn kọ́ sí fi gbogbo ara kọ́ sí ṣó lè sọ ni. Ṣẹ̀fí gan tiẹ̀ sọ̀rọ̀ kan níbi ijọ́ mẹ́rin kan sìn ó ní kẹkàn yìí sọ̀rọ̀ Fújì bá ń wó nìyẹn sí wó nìyẹn. ẹ jẹ́ ká dà ara lẹ̀ ká tó ṣá o mo ní ẹ jẹ́ ká dà ara lẹ̀ ká tó ṣá kí láfẹ̀ jẹ́ yín nínú orí Fújì ìdánwò lẹ́dẹ́ nínú orí Fújì ìyà mélòó lẹ́dí jẹ nínú orí Fújì
ẹni mélòó lẹ ràn lọ́wọ́ nínú onífújì ọmọọṣẹ́ yín mélòó ló kọ́lé nínú onífújì mélòó ló rè mọ̀kà nínú onífújì iṣẹ́ wo lẹ ní nínú onífújì ẹni mélòó pè yín lélẹ́rẹ́ nínú onífújì ìlú mélòó lẹ ti lọ nínú onífújì ilé mélòó lẹ ti kọ́ nínú onífújì mọ́tò mélòó lẹ ti rà nínú onífújì. Inú mi dùn sí nǹkan tó sọ yìí because way forward lèmi náà wá Fújì ò gbọdọ̀ stand still. Mo kọrin kan nu rẹ́kọ̀dù mi kan gbà kan. Mo ní sọ̀gún ewúrẹ́ ó mọ ibi tó sọ̀gún ẹ̀ lọ sọ̀gún àgùntàn ó mọ ibi tó sọ̀gún ẹ̀ lọ. Ire ló pé o ìkà ò pé ká máa ṣe ìkà o. Téèyàn bá ti jẹ́ fọlọ́fọlọ́ tó bá ń tẹ̀lé kinní kan bó ṣe ń lọ yẹn nǹkan kan ò gbọ́dọ̀ ṣe ẹni tó ń tẹ̀lé yẹn. Ràdẹ̀ràdẹ̀ tó bá ṣẹ́kù ńlẹ̀ ó kì í ṣe ẹni tá à ń sọ yìí eléré wo ló lè sọ pé òun gòkè látara ẹ̀ bó ṣe ń play pattern ẹ̀ yẹn kò nífẹ̀ẹ́ wọn náà ṣèbá kàn ní àbúrò mi là kàn ní náà òun gan ò gbọ́dọ̀ jókòó báyìí kó má rọ̀rọ̀ sọ nípa wá sí. Àwọn ọmọ ọ̀sìn ìmíì wà tó jẹ́ pé irun táwa ń protect image and protect àwọn ọmọ mi ò protect ẹ̀ they are not ready to protect. Konta. They are ready to die at any fucking time. Kí lẹ wá rò pé ó jẹ́ way out báyìí. ìròyìn ayọ̀ rèé fún gbogbo ẹni tó wà ní London àtàgbègbè ẹ̀. Arahim Afro-Caribbean Cash and Carry, import and export of African foods, also help to pay school fee in UK for Nigeria with money transfer to UK and back to Nigeria. Arahim Afro-Caribbean Cash and Carry wà ní Graham Excess RM 139YS Up Minister Road, South Graham, London. Gbogbo èyí tẹ́ wà ní London pátá ó yá ẹnì ṣólọ́dọ̀ Arahim Afro-Caribbean Cash and Carry. Ibẹ̀ gangan ìfọ̀kànbalẹ̀ wà. Way out ní controversy everybody máa bú everybody. Kasinati 50-50 chance ni it's either you rise or you fall. It's a ladder. Téèyàn bá gun ladder gòkè báyìí tí ò bá maintain dáadáa òun náà ló máa gùn wálẹ̀. Bẹ́ẹ̀ táwọn tó gun ládà yẹn gòkè táwọn gun ládà controversy okay sí KSA and Obey ló bí ojú wọn it's controversy. Àyìnlá Ọmọwúrà ẹni tá a mọ̀ precisely tó open up jù ní Fatai olówó ń yọ bẹ́ẹ̀ àìmọye alápàlà lẹ́gbàá tó jẹ́ pé wọ́n jọ tákù Ọlọ́run tó gbé Àyìnlá yọ you see that you gain or you lose. Ogun ti dé ọ̀rẹ́ mi ní Gbẹ́ngà Adébóyè close friend mi ni nígbà tó ń gbé fún àlàyé pẹ̀lú Abẹ́fagbọ̀rọ̀ àti Ọpẹ́yẹmí Fájẹ́milẹ́yìn we are all moving together níjọ́ tí Gbẹ́ngà ra kí ló ti ń pè ice block tó kó sókè àjọ wà nù mọ́tò ni that was then tó kó sókè tó ló fẹ́ ṣe AC artificial tí kìíní yẹn ń sìn gẹ̀dẹ̀ sí wa lórí báyìí àṣeyà la fi ń jẹra wa. Now Gbẹ́ngà Adébóyè ìjà ló jà tó fi kú controversy ló gbé Gbẹ́ngà Adébóyè tí ò bá jà òun mọ tóun àti Barrister mú ńlẹ̀ náà òun ló dẹ̀ mọ tán jọ fà láàrin ara wọn. Not how far lọ̀rọ̀ ṣẹ́ yìí but how well. Konta ọ̀rọ̀ Paso àti ayé currency. Kí lẹ rí sáàrin yẹn gẹ́gẹ́ bí àgbà onífújì. Tí Paso bá mọ ohun tó ń ṣe á fi currency sílẹ̀ òun náà fẹ́ gba freedom. Paso náà ò fi ìrọ̀rùn gba freedom lọ́dọ̀ Wàsíù Àyìndé. Ó tó stage kan tán ló sọ pé òun máa gun nídìí. Konta ní ìdí. Wàsíù Àyìndé tọmọ Mushin lòun tóun máa gun nídìí. So ṣé what goes wrong what goes right must go wrong. Tit for tat nílé ayé yìí. Dá mi síwájú
kó tẹlẹ̀ tútù tó bá dami gbígbóná síwájú ilẹ̀ gbígbóná ló máa tẹ o. That is just it. kí lè wá rí sàárín yẹn nǹkan tí mo ń try láti sọ ni pé kó fi kọ́rẹ́nsì sílẹ̀ kó máa jẹun ẹ̀ lọ kó má tiẹ̀ lóhùn fẹ́. ṣé ọmọ yẹn dẹ̀ tó wá lọ bù lẹ́sẹ̀ sóńsì àẹ́sẹ̀ yẹn kó lọ di lọ́la kẹsẹ̀ yẹn wú kí wọ́n máa wú ló ṣe. ìgbẹ́ tán ti yà tó wà létí abọ́ tán wà bù gbẹ̀gìrì sí gbẹ̀gìrì àtàtà àtẹran oríṣiríṣi bójú bá kú ọkàn wọ́n bá nu ìgbẹ́ yẹn kúrò ńbẹ̀ tójú bá kúrò ńbẹ̀ ọkàn ní kúrò. opportunity fẹ́ lọ fún many people láti jẹun lélẹ̀. bàbá lórí ọ̀rọ̀ yẹn ẹ tún gbọ́ nǹkan tí Valentine tó tún ṣe kí lẹ sọ sílẹ̀. iṣẹ́ lélẹ̀. iṣẹ́ báwo. iṣẹ́ lọmọ yẹn ṣe. ok. àbúrò Bẹ́sẹ̀rẹ̀ lélẹ̀. yes Valentine Fatai. This is the way to link. We need a link out. Out of bondage. Because we are in a bondage. Bandage of who? Of Waswande. When it's bandage. Ajé Wàsíù K1 the ultimate. Mo ní wọ́n padà wá ràn mí lọ́wọ́ lórí ọmọ mi yẹn tán bá mi mú lọ sí Mẹ́kà. 2004. Wàsíù Àyìndé ló rán ọmọ yín Mẹ́kà. Bẹ́ẹ̀ni. Kí ni wọ́n mọ̀ tó rí gbà lọ́wọ́ ọmọ náà? Ó gbà ṣoore má gbẹ̀san kọ́ ni ẹni tá à ń sọ yìí. Tó rọ́mọ yẹn bó ṣe rí ni Àmọ̀kẹ́. Ọmọ mi ni ọ̀rẹ́ bàbá ẹ̀gbọ́n ọ̀rẹ́ mi ni. Ní tiẹ̀ ṣe wá wà yìí. Kò kì í ṣọ̀rọ̀ Mẹ́kà ní iṣu fẹ́ mi. Kí ni iṣu? Iṣu ni controversy. Kó ṣáà máa bẹ́ẹ̀ lọ. Tí mo mi láti ilẹ̀ ẹ̀rọ gédílé mi. I don't give a damn. Give damn o. Mo náwọn ọmọ mi kan tó máa ní a máa gbé ẹ lọ a máa gbé yín a máa kidnap yín a máa gbé yín lọ sílé wa sí màá ní kànràn kí n débẹ̀ máa kú. Kí ló dé? Mi ì mọlé ẹ̀ náà. Kí ló ṣẹlẹ̀? Nígbà tó wà lẹ́kọ̀ọ́ gan mi ì mọlé ẹ̀ mi ì mọ kọ́lọ̀ lé ẹ̀. Ṣé nǹkan kan wà ń bẹ̀ ni? Nǹkan wà ń bẹ̀ ẹni tó ó kì í sìn ó dàbí ìgbà tí àwọn òyìnbó wọ́n wá ń kó àwọn bàbá wa lẹ́rú ń bì báyìí wọ́n kó wọn lẹ́rú àmọye tó jẹ́ fámìlì Nàìjíríà tó jẹ́ di fámìlì Amẹ́ríkà àbí ní UK lẹ́nìí tí wọ́n mọ̀lé mọ́. The same thing ló ṣẹlẹ̀ sí Fújì nsìn. Nígbà tí wọ́n tán fún wa ní level kan pé wọ́n fi ń bá wa fà tẹ́lẹ̀ tí level yẹn bá tó expire wọ́n wá tún wá lọ gbé level ní association wa another grade of bondage. Wọ́n máa sọ association yẹn wá ní full man and unity. Where is unity? Is there any unity in music? Music was bound to be on controversy. Yàrá first me I slap you náà kọ́ tẹ́lẹ̀ láti bẹ̀rẹ̀. Kí obìnrin kan máa kọrin bí báyìí ẹni tó máa tako ẹ̀ wà lọ́dà side. That was just the beginning of music. Ló dẹ̀ ṣe ń exist. Could you believe pé Barrister ti rí ìdìkíní yẹn ó ti mọ bó ṣe ń lọ. Tó fi kú kò ṣe meeting yẹn. Kí ló rí? Ó ti wo future ẹgbẹ́ yẹn pé ilé another bandage level another hook up òun ló Wàsíù Àyìndé ló sponsor ẹ̀. Àwọn kan dálẹ̀ látàgége òun wá fi finance ẹ̀ pé kán lè wá báàkì òun kóun jẹ́ president ó ní purpose kò ṣe nǹkan kan rí láì ní purpose. Àwọn tó ń lọ bá nídìí fúnmà náà kí ni gain wọn? There is no gaining. Bóyá kan máa gbowó oúnjẹ 10,000 20,000 kan bá tó sẹ́yìn stage. Ṣé o lè lọ approach Àyùbá kó béèrè lọ́wọ́ nǹkan tó ń sọ pé am I right or wrong? Àyùbá ti tákù Wàsíù Àyìndé rí tó sọ̀kò sí. Inspiration Barrister ló ń jẹ́ kí Fújì a máa jáde nígbà yẹn bí 50-60 tá à ń lọ play tá à ń lọ show 50-60 people tá a máa wà lórí Jàngó àwa gan máa ń wà happy tá a máa dúró lórí Jàngó báyìí tá à ń lọ play mo ń play kan lọ́wọ́ báyìí máa play kan lọ́wọ́ báyìí èmi ti wọlé wọ́n máa sanwó mi bẹ́ẹ̀ kí ló ń fà ìgbìyànjú Barrister ni iṣẹ́ ni wàláhì iṣẹ́ ni o tẹ́ ẹ bá gbà mí gbọ́ èmi mo mọ nǹkan tí mò ń sọ o
iṣẹ́ ni Barrister ṣe débẹ̀ but kò ṣe torí ara ẹ̀ nìkan. Mo fẹ́ lọ sí archive Barrister kan tó ní gbogbo ẹni tó ń ra rẹ́kọ̀dù orin wa pẹ̀lú àwọn kò kọrin fújì rí kó má pè àwa. Go back, recite back. Ó máa sọ̀rọ̀, ó máa pe fújì ní àwa. Táwa fi wo tẹni tó ní èmi, àfèmí. Now, lẹ́yìn Barrister, and everybody wá tún mọ̀ pé ó ṣe kínní. Valentin Island, in our own acceptance, but to his own belief, òun lòun wà níbẹ̀. Ẹni tó ti pe onífújì kan rí tó sọ fún pé wọ́n máa copy Barrister, ó mọ̀ pé òun lòun wà ń tàn sìn. Kó jẹ́ lọ change kó yíwà padà. Mo forúkọ bonítọ̀hún láṣìírí kó má ní bóyá ó ń sọ̀rọ̀ òun káàkiri. Have a point. Tẹ̀tí tèmi wá ń sọ yìí sì kún ṣe pé mò ń jẹ́ lọ́ọ̀sì ẹ̀mí ẹ̀ ń fi ẹ̀ àtúnú ẹ̀mí tí ẹ fẹ́ mọ nǹkan kan pa ẹ̀. Mọ̀ràn kí ló tún kù nú mọ̀ràn ju controversy lọ. Ẹ ká máa gbára wa lójú, ká máa gbára wa nímú. Oníkálukú máa tako ara wọn. Ká mọ ẹni tó bá máa ga àti ẹni tó bá máa kúrú. Ọlọ́run ò déyàn mẹ́ta. Méjì lọ́lọ́run dáyàn. Ó dá ọkùnrin, ó dá obìnrin, ó dá ẹni kúkúrú, ó dá ẹni gíga, ó dá ẹni tó pupa, ó dá ẹni tó dúdú, ó dá ẹni tó pupa. Okay. So méjì yẹn lọ́lọ́run dáyàn. So it's either you make it through controversy or you lose it. Ọ̀dà Adewale Konta, ẹ sì máa ń lọ sóde eré dáadáa. Alhamdulillah. Ìyẹn ni mo ń sọ lẹ́ẹ̀kan pé grace tọ́lọ́run fún mi, ẹ̀bùn àti oore tọ́lọ́run bá ṣe fún mi. Ó fún mi ní ẹ̀bùn voice mi. Ó fún mi ní ẹ̀bùn stature. Ó dẹ̀ jẹ́ kí n lajú kí n ríran. Ó jẹ́ kí n lè máa bí ó tiẹ̀ jẹ́ pọ̀ ọ̀kílá bí àbí báwọn náà ṣe ń sọ. Ẹ fàyàn ní tẹlifóònù nọ́mbà yìí. Lórí aago WhatsApp mi 080 333 20 120 080 333 20 120. Òdo ẹ̀jọ òdo ẹ̀ta èjì òdo ọ̀kan èjì òdo. Ẹ fàyàn lórin, ẹ fún wa lórin ká tó di pé à ń dágbére. Bọ́mọ bá dúpẹ́ oore àgbà mi sí ó ṣeun ìlàyà láwùrà òun. Oore tó ṣẹ̀fẹ̀ mi lèmi ń dúpẹ́ lé lórí Konta kiri ẹ̀tọ́ mi. Alámẹ́dà ní Ṣómólú. Number 1 Fújì ní Bàrígà Ṣómólú. Worldwide mẹ́dà. Orí ló ń ṣọ́ mi, orí ló ń bá mi ṣe. Gbogbo ń tẹ́dà bá máa jẹ́ láyé orí ẹni máa ló ń gbé ní gbèmí. Orí mi Àyìndé o. Mo gbárí mi mú Adewale mi mẹ́dà Black Tiger lẹ́rìí yẹn. Bí ọ̀kan bá lóhun láyọ̀ máa sọ wípé mi Tiger o. Kìnìún wo ló la jù mí àpọ̀mọ́ láì lọ́bẹ̀. Èmi gangan l'Àyìndé o Adewale mẹ́dà. Ọ̀rọ̀ ṣì wà àtàmà bára wa sọ. Ó tán lẹ́nu lèní. Ó kù ní kùn tàmà sọ part 1, part 2. Part 100 ó sì ń bọ̀ lọ́nà Adéwálé bí ò bá rẹ̀ jà ní parí ẹ̀ o Àyìndé àṣìdè kakaraka. Ẹ ṣé.
ìròyìn ayọ̀ rèé fún gbogbo ẹni tó wà ní London àtàgbègbè ẹ̀. Arahim Afro-Caribbean Cash and Carry, import and export of African foods, also help to pay school fee in UK for Nigeria with money transfer to UK and back to Nigeria. Arahim Afro-Caribbean Cash and Carry wà ní Graham Excess RM 139YS Up Minister Road, South Graham, London. Gbogbo èyí tẹ́ wà ní London pátá ó yá ẹnì ìṣólọ́dọ̀ Arahim Afro-Caribbean Cash and Carry. Ibẹ̀ gangan ìfọ̀kànbalẹ̀ wà.